ti rì tán o gbogbo ẹ̀ ló ti rì tán o amúnebù ni o kòkó etí odò ó ti rì tán o. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wala yasidu salimina illa ashara. ẹ jọ gbogbo ẹ̀yin olórí ẹ bá mi kó fídíò káàkiri ẹ bá mi sí ààrẹ lógúnlógún ẹ sí ààrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kó dọ́dún àwọn tí wọ́n lọ bíúdi rọ́bítà àbòsí. kí ni pírọ́blẹ́mù àwọn àfáàná àdìkọ́nà àtúkànsún láàjẹ́ fún náà gbogbo ẹ̀dá tí ọba ti ní tẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ̀ ṣe fún ọlọ́run òṣòro fún gbogbo ẹ̀dá tí ọba ti ní tẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ̀ ṣe fún ọlọ́run òṣòro fún kọ́ọ̀lù òjé gbádùn bẹ́ẹ̀ ni text message ifo àwọn tí wọ́n sáfà gan wọ́n dẹ̀ ra àwọn pépé sọ pé tó dá rọ́bìtà lẹ́m ẹgbẹ́dẹ̀ olówó kọ̀ sọ́rọ̀ ń bẹ́ rọ́bìtà báwo kí ni evidence dẹ̀ bẹ́ mú dání no ẹni àfọ́ àmì ilé kó another society mi jọ but not rọ́bìtà alukura ni ọ̀rọ̀ ọlọ́run kéwù tá a jọ ké kí ni problem ta nínú Islam kí ni wàhálà táwọn àfọ́ dálẹ̀ bá dàbẹ̀ símọ́lá àti òlùlá wàá ti rọ̀ṣúlà wàá lulẹ̀ amúrí minkum sáàtì ẹ̀ wàá lálàsẹ̀ mọ́ni àní ní lídà mọ́ láàrin àwọn àfa oníkẹ́dùkú wa fẹ́ ṣe tá àti máa lọ fẹ́ tó pàwà torí àtijẹ́ ṣé torí ìjẹkújẹ ṣé torí àbòsí. rọ́bìtà táwọn bàbá ti jẹ́ ta ó ti kú láwọn bàbá tàná tí wọ́n ti dálẹ̀ tipẹ́tipẹ́ kí lè fẹ́ sọ ipò ṣe rọ́bìtà yẹn táàbì wá pàtó àwọn àgbà àfọ àkẹ́ àwọn táwọn rí wọn ipò yẹn ká máa kẹ́kọ̀ọ́ lára wọn àwọn táwọn wo wo pé wọ́n jẹ́ símbọ̀ gidi ẹ̀ tún apá ẹgbẹ́ rọ́bìtà kẹkàlẹ̀ ta ni lídà yín níbẹ̀ ta la ṣáájú yín níbẹ̀ ta lọ ga yín níbẹ̀ ta lọ fẹ́ mọ̀ bọ̀wọ̀ fún níbẹ̀. àbòsí ọ̀dà asúlímù sùlùmọ́ẹ̀tù yawm al-qiyamah ṣé bàbá wa àgbàgbà àṣà àdìmúlá ádámù abẹ́lẹ̀ àlẹ́ àlórí sáwọn náà lẹ́lẹ́ ẹ̀ẹ́tì tó tó báyìí nínú ṣètì nínú wàtí kí ni bàbá ìfisẹ́ yìí gan. ó ní àkọ́wọ́lẹ̀ nǹkan adébúrò àkọ́wọ́lẹ̀ wọlé fẹ́ kọ̀ yẹ sí ẹ bẹ gbọ́ society mi tún léwu bọ̀tí ẹ̀ ní fún ní tọ́pìkì rọ́bìtà ẹ gbàgbé rọ́bìtà ẹ̀yọ kẹsọsọ péré la ní Nàìjíríà Edward dẹ̀ta rọ́bìtà kẹsọsọ la ní another rọ́bìtà tó bá ti yàtọ̀ sí ìtàwọn bàbá sí mímú àgbà gbogbo ilẹ̀ Ìbàdàn tí wọ́n jí aláṣẹ ń bẹ̀ ẹ gbà pé kátàbíìtì ni rọ́bìtà tó bá ti yàtọ̀ sí èyí tó bàbá sí mímú àgbà gbogbo tí jí Ọ̀ṣun state ní Òṣogbo tí wọ́n jí aláṣẹ ń bẹ̀ tó bá ti yàtọ̀ sí ẹ gbà pé kátàbíìtì ni rọ́bìtà tó bá ti yàtọ̀ sí èyí tí bàbá sí mímú àgbà Lagos state táwọn ní ìjà aláṣẹ ń bẹ̀ ẹ gbà pé kátàbíìtì rọ́bìtà ni kò sọ̀rọ̀ níbẹ̀. kí la fẹ́ dàtà ní dálẹ̀ ìjọ kan kí ni jó wa lọ́wọ́ tá a fi jólẹ̀ kí ló tó kálukú odò ó dà kókó tiẹ̀ ọkàn mi ni wọ́n máa ń gbé fún wọn kì í gbé fún fíìtì mi àwọn tó kẹ̀ ni wọ́n gbé fún àwọn tó kẹ̀ ni wọ́n wà níbẹ̀ kí ni jẹ́ rọ́bìtà tuntun ètí ẹ̀ lọ́tẹ̀ láti yẹjọ́ yìí ètí bẹ́lẹ̀ láti yẹjọ́ tí bàbá mi ṣe mi máa gbà fún gbogbo ilẹ̀ kiri ọ̀gá mi táwọn náà wà bẹ́ẹ̀ tí ń jálásẹ̀ mẹ́ ó ń lòrí jìnnà eléyìí tẹ́ gbé kalẹ̀ yìí ẹ dá padà owó bàbá Ìjẹ̀bú kí ló bá dé kò sí kankan tí rọ́bìtà èyí tẹ́ ń sọ yìí tó tí ẹni ẹgbẹ́ dẹ́yìn kò sí tó bá dé tó kọjá àbòsí àlìbẹ́yẹ tó mọ̀ bó níjì bìrìkì yàdó mo wúri sọ́ọ̀sù dẹni ilé tá a bá fi tọ́ ọmọ ìrì lọ́ máa wó àlìbẹ́yẹ tó mọ̀ bó níjì bìrìkì yàdó mo wúri sọ́ọ̀sù tẹ́ ẹ bá kóra ayé jọ ẹni fúnra yín sún náà mi náà ní ìsìn àní tí àdùnní wà ìsìn wà á nà mí nù tẹ́mi tẹ́ jẹ́ ìkànnì ní tí àdùnní wà ìsìn lábẹ́ rọ́bìtà ní tí àdùnní wà ìsìn wa ẹgbẹ́ ta dálẹ̀ akọjá lọ sọ bàbá sí mọ́mọ́ àgbà gbogbo Òṣogbo tí wọ́n ń pàṣẹ Ọ̀ṣun alọ́gbàyọ̀dá lọ́wọ́ wọn bàbá sí mọ́mọ́ Lagos state wọ́n mọ̀ wá bàbá sí mọ́mọ́ ẹ̀gbọ́n Ọ̀yọ́ state wọ́n mọ̀ wá bàbá sí mọ́mọ́ Ìbàdàn wọ́n mọ̀ wá sí mọ́mọ́ àgbà gbogbo tí Ìjọ̀gùn state wọ́n mọ̀ wá Ondo state wọ́n mọ̀ wá Lagos state wọ́n mọ̀ wá Èkìtì wọ́n mọ̀ wá etí àdùnnú wáyé sí náà ó wà ní abẹ́ rọ́bìtà báyìí náà bá fẹ́ kó society jọ tẹ́ fẹ́ dalẹ̀ ẹ fúri láti dalẹ̀ bọ́ọ̀ tí ẹ lè sọ ní tìyàdù ẹ dá padà kò sí tọ́jọ́ ọbọ̀ lè pé méjìlá àfin ìjòyè lè pé méjìlá sàbákà sábìkù wà sọ́bùrù lẹ́mọ̀síbù àwọn bàbá yìí ti wà wájú náà oníkálukú náà ṣe sùúrù ẹ méje kọ́ ọmọ kéékèèké máa tẹ̀ka níwájú yín o ẹ méje aṣọ ìdí ATM o téèyàn máa tẹ kóòdì lára ẹ̀
ìmọ̀ràn àti wọ́ọ̀dì lílẹ̀ tí wọ́n á fi anybody ọmọ kékeré ọmọ tẹ kóòdì lára yín. bàbá wa gbà àṣẹ Adam Abdallah Al-Ilory fataka mẹ́ta ọmọ ńlá obìnrin àmọ́ sẹ́nu oríire wọn níbí ni sẹ́nu àṣeyọrí wọn níbí ni sẹ́nu àṣeyọrí wọn níbí ni ẹ dá wa lónà àbí bàbá wa nífà ti ń bẹ́ẹ̀ lónìí tẹ́yìn bá ń sọ lẹ́nu bàbá nífà tòní wọn ò dá alábàlá tí tẹ́yìn tó jẹ́ pé ìlẹ́jọ́ ọmọ tó pa yín pọ̀ tí bàbá yẹn náà dẹ̀ pòkó ẹnu wọn pòkó ẹnu náà. bàbá sí mi máa gbà ilẹ̀ Ìbàdàn kí ló tó jọ pàyẹ pẹ̀lú wọn náà pọ̀ bàbá sí mi mọ́mù Lagos State kí ló jọ pàyẹ pẹ̀lú wọn pọ̀ bàbá sí mi mọ́mù Ọ̀ṣun State kí ló jọ pàyẹ pẹ̀lú wọn pọ̀ bàbá sí mi mọ́mù Ògùn State kí ló jọ pàyẹ pẹ̀lú wọn pọ̀ bàbá sí mi mọ́mù Ẹ̀gbá Èkìtì State kí ló jọ pàyẹ pẹ̀lú wọn pọ̀ bàbá sí mi mọ́mù Ẹ̀gbá Oǹdó State kí ló jọ pàyẹ wọn pọ̀ àbòsí ló bá dé náà. máa gbọ́ mẹ́tẹ̀lẹ́ lùsà rọ́bìtà òpè méjì nílẹ̀ Yorùbá rọ́bìtà òpè méjì nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀dẹ́ẹ̀dọ and debtors ẹ̀yọ kẹ́ni ẹni society kò ní society tẹ̀ lé dálẹ̀ but don't say rọ́bìtà another rọ́bìtà tó bá ti yàtọ̀ sí èdè gbogbo bàbá yìí wà ń bẹ̀ counterfeit ni kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbòsí ni kí ni mo pè àbòsí ni abada ni la tasili manna isama kunta muktadira fasuli mutariju ukuba wila nadami tanamu aynaka wal maslumu muntabiu tad'uni alayka wa aynu la mutanami awa fa ja se sùúrù now Ọlọ́hun ti tó ní kálukú láyé rẹ̀ kí ló ta ní tẹ́lọ́rùn sa fẹ́ dáwọ́ le ni sa fẹ́ dogun le ni kí la fẹ́ gbà ke ni buri yasa lókè ẹ̀yin lè fẹ́ jẹ́ leader nísàlẹ̀ ẹ̀yin lè fẹ́ darí gbogbo ayé lọ́tún ẹ̀yin lè fẹ́ darí gbogbo ayé lọ́sì ẹ̀yin lè fẹ́ darí gbogbo ayé wọ́n di àkùrọ̀ ẹ̀yin lè fẹ́ darí gbogbo ayé láàrin aláàfà ẹ̀yin lè darí gbogbo ayé láàrin àwọn tíṣà àkìlódé sáyé ẹyọ kẹyìn náà ẹjọ ẹsẹ sùúrù gbogbo ayé rọ́bìtà ò pé méjì o ẹyọ kẹ ṣoṣo ni rọ́bìtà tí gbogbo àwọn sífì máa mú àgbà gbogbo stéètì kọ̀ọ̀kan tí wọ́n dẹ̀ wà bẹ̀ tí ẹ pàṣẹ bẹ̀ ó ń lò oríjìnlẹ̀ tó bá ti yẹ lẹ́yìn yẹn ẹ sọ kí mo lò ti lọ kí ni mo pè ó ti lọ ẹjẹ́ àtayé ṣe ẹjẹ́ àṣẹ rere ọmọ aráyé ọrùn ò dàbí ọjà màdé wéré bí bá dọ̀la tó wúrọ̀ màdé lálẹ́ ẹ jẹ́ ká ṣe rere ọmọ aráyé ọrùn ò dàbí ọjà màdé wéré bí bá dọ̀la tó wúrọ̀ màdé lálẹ́ ẹ jẹ́ àrònú pé a lọ jábọ̀ fọlọ́hún gbogbo ń taari akójú adalẹ̀ ìjọ kan atẹ́kùnláhà iná akramakum indallahi àti kọ̀ọ̀kùn ẹni tọ́lọ́ pàtàkì lẹ́nu tó bá bẹ̀rù kò sí bẹ̀rù Ọlọ́run kankan lára ẹ̀yin tí mò ń wò yìí.